له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب المجل وجاء قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا. ní ibi tí a dúró sí lánàá tá a ti lọ sinmi fún ọmọ ìfọ̀rúkẹ́ àwọn abẹ́tí wọ́n rí lòun níbi láti lọ sinmi lánàá náà ni ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala tí ó sọ fún wa nípa orí tọ́lọ́ ń ṣe fún ayé orí tọ́lọ́ ń ṣe fáyé òní pé ọ̀rán Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ sí wa tó wá jẹ́ pé Allah subhanahu wa ta'ala ọ̀rán Ànábì sallallahu alaihi wasallam láti wá jẹ́ ìkẹfáyé. Allah subhanahu wa ta'ala kò fi Ànábì sílẹ̀ láti jẹ́ pé ọkàn ma wí ọ̀rọ̀ fún alásẹ́ pé ó fún ní kí ni ó tíra tó tó wá fún ọ tó wájẹ́ tí àti ìtakora wọn tí èsì kí ni ó alàdẹ̀rẹ́ ló tó ti fa náà pé Kùránì kò sí ọ̀rọ̀ àtakò ń bẹ ọ̀rọ̀ rẹ̀ ọ̀tọ̀dọ́gba ni àti yanjú ilé ní àná tí ẹ wá rí Al-Qur'ani wá ń sàlàyé kan fún wa àlàyé tí ń ṣe fún wa ní wípé Al-Qur'an yóò máa jẹ́ ìkìlọ̀ àbẹ́ẹ̀kọ́ yóò máa jẹ́ ìkìlọ̀ tí wá rí àyè méjì Ọlọ́run ti sọ ń pa ìkìlọ̀ ní ibi ìbẹ̀rẹ̀ yìí àyè méjì ló sọ tó jẹ mọ́rẹ̀ ìkìlọ̀ lákọ̀ọ́kọ́ wọ́n ní pé liyundhira ba'san shadidan min ladun wa yubashshira al-mu'minina alladhina ya'maluna as-salihati sọ fún wa náà Allah subhanahu wa ta'ala sọ fún wa kó lè bá jẹ́ wípé a lè mọ ìpàtàkì Al-Qur'an. Allah subhanahu wa ta'ala jẹ́ ká fẹ́ ká mọ pàtàkì Kùránì pé kí ní bọ̀ a ṣe fún wa liyundhira ba'san shadidan min ladunhu wa yubashshira al-mu'minina alladhina ya'maluna as-salihati anna lahum ajran hasana. Àǹfààní Kùránì ó náà láti wá jẹ́ olùkìlọ̀
láti wá jẹ́ ìkìlọ̀ pé o fẹ́yìn aráyé tẹ́ tako àṣẹ Ọlọ́run, fẹ́yìn aráyé tẹ́ tako òfin Ọlọ́run. Kùránì wà kì í lọ pé ẹ ṣọ́ra yín tí ẹ bá tako òfin Ọlọ́run tó takẹ̀sìn Ọlọ́run tó bá kú bẹ́ẹ̀ níbo ni ó bá já. Ìyà ń bẹ fún tí ń retí rẹ bá san ṣàdídá. Ẹ fi kìlọ̀ fún pé tí wọ́n bá tako àṣẹ Ọlọ́run tí wọ́n bá kú lórí ẹ̀, ìyà tó lé kókó ọjẹ́ ti wọn. Kódà ó lè jẹ́ kí wọ́n tó kú ìyà yóò ti jẹ wọ́n, lọ́mọ bínú sí wa. Àmín. Akẹ́mọ̀tẹ́ pé ìyà wọn lè mọ́ dìjọ́ àlìkìyàmọ̀ tó gbá àti kíni àtàyé ló ti ríyà bá sán ṣẹ̀dídá mílàdú ẹgbẹ̀rún ìyàwó ti wá látọ̀dọ̀ Ọlọ́run ẹbọ́ ti fìyà jẹ àwọn tó ṣáájú lọ tẹ́pẹ́ takọ̀ sí Ọlọ́run ló sì pa wọ́n rẹ́ tó ti yé ẹgbẹ́ kí ẹ̀ tí ó ọlọ́tọ̀ á ní pé kó lè bá jẹ́ ọ̀yúpa ṣírọ̀ lè mọ́mì nínà kó lè bá jẹ́ onídùnnú atuni nínú, kó lè bá jẹ́ ìdùnnú fáwọn tání fún àwọn kó lè bá jẹ́ ìdùnnú fún àwọn tó jẹ́ pé wọ́n rí dáadáa sí ti wọ́n rẹ̀sìn Ọlọ́run sìn, wọ́n sì ń ṣe àwọn sẹ́ẹ̀rẹ́ tó dìrọ̀ mọ́. ويبشر المؤمنين الذين يعملون الصالحات láti wá dùn àwọn tí wọ́n jẹ́ mùmínì tí wọ́n jẹ́ tí ń ṣe iṣẹ́ t'Ọlọ́run ní kí wọ́n máa ṣe táwọn sẹ́ẹ̀rẹ́ láti wá dùn wọ́n nínú anna lahum ajran hasana wípé dájúdájú ó jẹ́ ti wọn ẹ̀san tí ó tó dáa tó lè jẹ́ ti àwọn náà lọ́wọ́ o. ẹ̀san rẹ̀ ó jẹ́ ti àwọn ẹni Ọlọ́run o. ẹ bá ń ṣe dáadáa tó bá kú lórí dáadáa látàyé lọ́lọ́wọ́ sọ lẹ́san, látàyé ó ti máa rí ìkẹ́ Ọlọ́run. ẹ bá gbọ́nà gbọ́láyé bí ò ní yọmọ gbádùn anna lahum ajran hasana. adájọ́ jẹ́ ti àwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n ṣiṣẹ́ rere láyé ẹ̀san tó jẹ́san rere. Ọlọ́run subhanahu wa ta'ala wá fẹ́ jí kọ́nà yá ẹ̀san tó jẹ́san rere tọ́lọ̀ bá ń sọ bí ọ̀rọ̀ yìí ti alìkìyàmọ̀ ni tí tó jẹ́ tayé ọ́n bẹ́nu ọ̀rọ̀ míì pípà àti ẹbá sí tó jẹ́ mọ́mìnì tí wọ́n jẹ́ tó ṣiṣẹ́ rere tí wọ́n ti jẹ́ tó gbọ́lọ́ ń gbọ́. Ọlọ́run ní pé àwọn fanuhyiyannahu hayatan tayyiba, àwọn ọjẹ́ kọ́ máa gbébè sí ayé tó dùn. Ó lè má lówó lọ àbọ́kàn rẹ̀ balẹ̀ lórí kíni olùtọ̀ lọ́hun tó yẹ àmì eléyìí Ọlọ́run sọ́ta ń jẹ́ orí àti pé ẹ ń bá jẹ́ kó sí lọ́hun Ọlọ́run ló wọ́n san wọ́n ní ẹ̀san tó gbẹ̀sẹ̀ yìí nǹkan o nítàrí kìámà. Ọlọ́run ló wọ́n fi ẹ́ sí ibò ọgbà àlìjánnà. Ọlọ́run sọ ìpínlẹ̀ àti pé ọgbà àlìjánnà ni torí gbólóhùn tó wá lẹ́yìn rẹ̀. Ọlọ́run sọ wípé makithina fihi abada, ẹn tó lọ bá ṣàánú tó bá ṣe lẹ́ni ẹ̀kẹ́, ẹn tó lọ bá ṣe lẹ́ni ẹ̀kẹ́ tó bá ìwà àlìjánnà kò sí tí ń jẹ́ pé nìkan wà àlìjánnà ò jáde ń bẹ̀. ẹn bá ti bọ́ lè kẹ́ kò sí kí ni mọ́ ò jáde lè kẹ́ mọ́. Ọlọ́run sí amẹ́ tó wà àlìjánnà Ọlọ́run o, sí amẹ́ tó kẹ́ láyà tàlìkì àmọ́ o. tó sẹ́ ẹn tó lọ bá ti kẹ́ pé yọ́ wọ́ bo àlìjánnà tó sì wọ́ ọparí kò sí tí jẹ́ pé kí ni o wá dẹ́sẹ̀ kan ó fà fẹ́ fi mú kó tó wọ̀ ní ó ti jìí léhun. ẹni ó bá dẹ́sẹ̀ tọ́lọ́wọ́ bá lówó fìyà jẹ yóò fi wọ́n náà ni ó lè mọ́ pẹ̀ ń bẹ̀ tí èsì kí ni tó fi jáde ń bẹ̀ ẹnu ẹ̀sẹ̀ tó sẹ̀ bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá kò sẹ́bọ́ sọ́lọ́run ọmọ mutí aṣọ̀pẹ́ ọmọ tí ọlọ́lọ́wọ́ fi àjẹ́ abẹ́kọ́ tó bá kú tí ò tù bá tí a bá fi sí náà wọ́n sì kí ni yóò padà kó bí náà yóò padà wó kí ni yóò jìyà náà ó mú kí ni ó mú tí láyé yóò àbẹ̀rẹ̀ ẹ̀yà tí wọ́n yóò jìyà tí wọ́n tó á jìyà nǹkan tí wọ́n bá dábí àsìkò díẹ̀ fún àsìkò tó bá dá fún yóò àpadà sí kí ni yóò àbọ́ sí yóò ti parí ẹ̀ yóò àbọ́ sí léèkẹ́ láti á bọ́ léèkẹ́
makithina fihi abada ilé bá ti bọ́lé kí ò ní sí kíni kò lè jáde mẹ́wàá tó ti yé kí ni ọ̀pá ìpínlẹ̀ tó ti yé makithina fihi abada yóò máa gbé àlìjánà ilé ìkẹ́ ibi ẹ̀san rí tọ́lọ lóhun ọ̀sán yóò máa gbébẹ̀ lọ gbére ṣẹ́gbọ́ ẹ máa wọ́ ẹ̀mọ̀ yá mi ṣe rí Ọlọ́run fẹ́ sọ ìkìlọ̀ kejì ìkìlọ̀ àkọ́kọ́ ìkìlọ̀ gbogbogbò fẹ́ tó bá takò àṣẹ ta ní fẹ́ tí ó bá sin Allah ìkìlọ̀ gbogbo ìlàkàtà ní ìsìn bí kò lè bá jẹ́ olùkìlọ̀ gbogbogbò fún ọgbẹ́ tí ń ṣe Ọlọ́run kó tó lè bá wá jẹ́ ìdùnnú fún gbogbo tí ó jẹ́ olùgbọ́lọ́ngbọ́ àbẹ́ẹ̀kọ́ ẹmọ̀gbọ́ ló wọ́n fẹ́ sọ ìkìlọ̀ tọ́wà khas tí è sí oye gbogbogbò má wọ́n fẹ́ báwọn èèyàn kan sọ̀rọ̀ pé Kùránì táwọn wí yóò وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا Ọlọ́run wá fẹ́ bọ́ síbi ọ̀rọ̀ mi ìfà pé Kùránì yìí bákan náà yóò tó jẹ́ in tí yóò máa ṣe ìkìlọ̀ fáwọn ta ni yóò máa ṣe ìkìlọ̀ pé káwọn ẹni náà tó ṣọ́ra wọn àwọn tó jẹ́ wípé tí a sọ ọ̀rọ̀ tó burú jù tí a sọ ọ̀rọ̀ tí ó le jù tí èèyàn gbọ́dọ̀ sọ àwọn tí a wí tí èèyàn gbọ́dọ̀ wí tó jẹ́ pé ọ̀rọ̀ tí a sọ níbi tó léwu dé ilẹ̀ fẹ́ ya mọ́ wọn lẹ́sẹ̀ sọ́mọ̀ fẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ náà kí ni ọ̀rọ̀ náà qalu ittakhadha Allahu walada àti tí a sọ pọ́lọ̀ ń bímọ a'udhu billahi minash shaitanir rajim ta'ala Allahu an dhalik bọ́lọ̀ tó burú jù nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bíbí ìròyìn ní fẹ́ dà bíbí kí ni ó ìròyìn ní fún èèyàn àwọn èèyàn wọ́n pé wọ́n bí ìròyìn ní fáwọn tiwa ìròyìn táyà gbọ́dọ̀ fi ìròyìn Ọlọ́run Subhanahu wa ta'ala ní ọ̀rìn tó jẹmọ́ bíbí tó lè pé ìròyìn àbùkù ni ìròyìn àbùkù ni mo tó jẹmọ́ àbùkù agbọ́dọ̀ fọ́ Ọlọ́run Subhanahu wa ta'ala mọ́kù ń bẹ̀ ẹnìkan ọgbọ́dọ̀ sí kíni ẹnìkan ọgbọ́dọ̀ fi ìròyìn àbùkù ròyìn ta ní Allah Subhanahu wa ta'ala náà وينذر الذين قالوا اتخذ الله ولدا yóò tó kílọ̀ fáwọn ẹni àti ẹni pé Allah Subhanahu wa ta'ala ọlọ́mọ tààlà lọ́wọ́ àdáàdì ọlọ́ọ̀bá tó mọ́kùn bí ìkẹ́bẹ̀ ni o àwọn àwọn tọ̀hún àwọn Yahud tí sàwọn Júù yóò kílọ̀ fún wọn yóò tó kílọ̀ fún àwọn Nasara àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì yóò kìlọ̀ fáwọn náà tó pàpà yóò kìlọ̀ fáwọn náà àwọn tí wọ́n sọ wípé tí a ń ṣe àfitì ọmọ sọ́dọ̀ Ọlọ́run Al-Qur'an yóò tó jẹ́ ìkìlọ̀ fún wọn tó rí pé àṣẹ́kù àwọn ẹni náà sì tó kù yóò tó kìlọ̀ fáwọn Quraysh àwọn Kùrìsáwá tó ipá wọn náà ń wí tí ọ̀dá sọ́lọ́bà Subhanahu wa ta'ala tí wọ́n ń wí tí ọ̀dá sáwọn mẹ̀lẹ́kà wípé àwọn ń sí àwọn mẹ̀lẹ́kà Ọlọ́run tó rí pé wọ́n jẹ́ ọmọbìnrin Ọlọ́run ẹnu wọn ta'ala Allahu an dhalik àwọn Júù tí sàwọn Yahud àwọn sọ wípé Uzairu ibn Allah ẹrú Ọlọ́run kan tó wà nú àwọn Banu Israel tí ń jẹ́ Uzair wọ́n ní wípé ọmọ Ọlọ́run ni ta'ala Allahu an dhalik Uzair ẹrú Ọlọ́run ni
akán sọ pé ànábì Ọlọ́run subhanahu wa ta'ala ni lílẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáàwí pé nínú àwọn ànábì Ọlọ́run tọ́lọ rán sáwọn Bani Israel ó ní Uzairu wà ó wá jẹ́ ni Ọlọ́run ó ní ìtàn àmìnú bá insha Allah ta'ala àwọn tí ó jẹ́ ìyàkà Kírísítẹ̀nì náà sọ pé kí ni ó wọ́n ní al-Masihu ibnullah ànábì Isa alayhi salatu wassalam wọ́n ní pé ọmọ Ọlọ́run ni alàlọ́ àndáàlìkì ṣẹ́ṣẹ́ ó dí mélòó báyìí nìsìn ó dí mẹ́ta àwọn Júù wọ́n wí tí wọ́n ní Uzair ó ní àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà pé kí ni ó àwọn Kúrúṣáwá àwọn Quraysh wọ́n náà mẹ̀lẹ́kà Ọlọ́run wá ní pé وينذر الذين قالوا اتخذ الله ولدا Al-Qur'ani ó tó wá sí ìkìlọ̀ ọ̀tọ̀ fáwọn ẹni àwọn àrán tàà kàzlọ́ yìí àtàtí wá tó jọ wọn náà bákan náà ọlọ́bá sọ wípé ma lahum bihi min ilm wala li aba'ihim kaburat kalimatan takhruju min afwahihim in yaquluna illa kadhiba ma lahum bihi min ilm ní tí a ń sọ kò sí mọ̀ fún bẹ̀ pàápàá ní tí ò yíyan sí náà sí kí ni náà sọ kódà kò tó yí àwọn tí wọ́n jẹ́ bàbá wọn náà sí ní tí a ń sọ ọ̀rọ̀ ní àdáparọ́ ní ọ̀tọ̀ burú jù ní tó jẹ́ ikú burú níbi pé sọ́mọ̀ fẹ́ ya torí tí wọ́n sọ ilẹ̀ fẹ́ sí kí ni wọ́n fẹ́ ya fún wọn fẹ́ gbé ẹ̀mí torí pé Ọlọ́run lọ́mọ tààlà lọ́ àndáàlẹ̀ pé jẹ́ pé gbólóhùn burú pọ̀ jù kẹ́lẹ̀kọ́ mọ́ pé ọmọ mọ́lọ̀bà subhanahu wa ta'ala Ọlọ́run subhanahu wa ta'ala ní tàà ti mà tó tó jẹ́ tàà mọ́ kà tàà mọ́ gbọ́ tàà mọ́ wí ní gbogbo àsìkò ó ní qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad ọ̀gá kìdánù ọ̀gá kí ni ọ̀gá àjọ́kì tí yẹn máa ní ọnù Allah subhanahu wa ta'ala lam yalid ọba tí ó bí mọ́ ní walam yulad mọ́ sí kí ni mọ́ sí bí sóyé tó jẹ́ pé tẹ́ẹ̀ rí lára àwọn tẹ́ẹ̀ rí nǹkan lára àwọn nǹkan èèmà tọ́lọ̀ Allah subhanahu wa ta'ala gbé kalẹ̀ fún wọn ni wọ́n bí ànábì Ìsá láì ní kíni láì ní bàbá àti ànábì Ìsá ò ní bàbá ó wà nínú iṣẹ́ ìmọ̀ tọ́lọ́wọ́ sí kíni o tọ́lọ́wọ́ sí ilé ọ̀wá sọ́ di pé ta ní kọ̀ wá sọ́ di pé ọmọ Ọlọ́run ni torí pé kún fàyà kúrùn Ọlọ́run ò ní máa rí bẹ́ẹ̀ kó sì kíni ó sì mọ̀ jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run sọ pé kó kìlọ̀ fún wọn in tí ò yé wọn kó ṣàlàyé fún wọn tí ò tó yé ta ní wọ́n ní pé kaburat kalimatan takhruju min afwahihim in yaquluna illa kadhiba ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn tẹ́ẹ̀ ṣe bọ́rọ̀ tó fúyẹ́ ni ọ̀rọ̀ mọ́ tóbi kọjá àlá wọ́n máa fi tí èsì Ọlọ́run sí kíni wọ́n máa fi tì sí ó burú gan ní ó fi jẹ́ wípé kọlọ̀bọ́kọ́ ṣàánú wa ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ó ti gbajúmọ̀ láwùjọ níbi wípé in tó jẹ mọ́rùn ẹ̀ṣẹ̀ tó ga jù tí sí ọ̀rọ̀ àkídà ó ti wá di tí ayé fọwọ́ yẹpẹrẹ mú débi kó wọ́n kàkún kẹ́nìkọ́ máa pe ọmọ mọ́lọ́run Ọlọ́run sọ wípé Ọlọ́run sí kíni ó tóbi lọ́rọ̀ Ọlọ́run sọ́nà tó dáwà lọ́sọ báhùn kẹ́nìkọ́ máa wí ọ̀rọ̀ tó burú sọ́lọ́run ìròyìn burú wọ́n fi ìròyìn Ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ní ìròyìn burú ni èyí gbọ́dọ̀ jìnà sí rẹ̀ kọjá ìkìlọ̀ fún wọn àwọn orípa àwọn ẹni tí tó ń bẹ̀láyé ní ìsìn náà kọmọ jẹ́ ìkìlọ̀ fún wọn àti à ń pè gbogbo ẹni tó jẹ́ pé ó ń ṣe ẹ̀sìn míì tí èsì Islam à ń pè wọ́n pé ẹ gba Islam ní ẹ̀sìn ẹ gba Islam ní ẹ̀sìn Islam
ó ní ẹ̀sìn àsìnlá Allah subhanahu wa ta'ala kò bí mọ́ ẹnìkan ò sí kíni ẹnìkan ò sí bí tẹ́yẹ̀ bá kú tó kú lórí ẹ̀sìn mẹ́ẹ̀ tó kú lórí ìyàtọ̀ tí ń tà ń sọ yìí kò lè rí ọ̀nà Allah subhanahu wa ta'ala o kìí sí tẹ̀ pé ó ẹn bá kú lórí pé kò sí lọ́hun kò gbà Allah subhanahu wa ta'ala gbọ́ ó sì kú lórí pé ń pe ẹnìkan lọ́mọ Ọlọ́run rẹ̀ ní bẹ́ẹ̀ kèfèrí ló kú o lọ sànú Ọlọ́run jà kú kèfèrí o a sì nífẹ̀ẹ́ sí gbogbo pátá ẹ̀pàdà padà sínú Islam inú Islam ní ìmọ̀nà wà ní Islam ní ìmọ́lẹ̀ wà ọlọ́pàá yóò ṣe gbogbo ní ẹlẹ́sìn Islam wọ́n jẹ́ kí ìmọ́lẹ̀ Islam wọnú kan wá àwọn tàà sí ń ṣe Islam náà ọlọ́pàá kò ní mú akó ń bẹ́ o ọlọ́pàá subhanahu wa ta'ala tó ń tẹ̀síwájú bí ọ̀rọ̀ wẹ́wà ọlọ́pàá sọ wípé ń yaquluna illa kadhiba ní tí a ń sọ ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ ọ̀rọ̀ ni o ẹnìkẹ́ sí ìdúró ti irọ́ ẹnìkẹ́ sí kí ni ẹkọ̀rọ̀mọ́dó ti rọ́ o ẹ bá ti ọ̀pẹ́ rọ́ ní nǹkan kọ́ sí kí ni kókò ń bẹ̀ ni inú rà ní kíyàn odó ti rọ́ ọmọ pé ń tọ́ jẹ ó tó wá sí kí ni tó wá dó ń bẹ̀ ilé yìí kọ̀ bójú mọ́ arápọ́lọ̀ gbèrè orí gba àyàn ní kíyàn yóò rí kọ́lọ̀ ó fi ọ̀nà mọ̀ àyàn kó tó wá di pé ó tó máa sí kí ni náà ó tó máa gbọ́ ó rí pé ọ̀nà pé ẹlẹ̀yẹlẹ báyìí ó wá rí ojú ọ̀nà kan báyìí tó ẹ̀kọ́ lọ wọ́n sọ pé ọ̀nà yìí o mọ́ lọ sáwọn ojú ọ̀nà yìí eléyìí lọ sí kíni eléyìí ó gbé ọdún fi tọ́ ń lọ o láyé tàlàfíà o ó wá sí kíni ó wá ní pé ọgbà sí ẹ̀kú bí tọ́rọ tọ́ ọjà sí ọlágbára ó fi jẹ́ pé tabára tí wọ́n ń pè wà sẹ́kèèsì tabára tí wọ́n ti wà sí fún wa èèyàn mọ́ nífẹ̀ẹ́ wọn ni o ẹnìkẹ́ ìbó wà sí ìjà ó lè bọ́ wí ó lè sí kí ni lọ tó bẹ̀ sí ni tó yé wọ́n náà rúnú ààrẹ bó nìkan ti rí sí rí bẹ́ẹ̀ níbi sí bẹ́ẹ̀ níbi láti pójú ọ̀nà ni wò ó pẹ́lẹ̀ kó fi ọ́ sí ẹ̀yẹ lọ́jọ́ ìjú ọ̀nà tọ́tọ́ Allah subhanahu wa ta'ala tó ń sọ fún wa lọ́nà pé fala'allaka bakhihun nafsaka ala atharihim in lam yu'minu bihadha al-hadithi asafa Allah subhanahu wa ta'ala ó fẹ́ sọ fún wa a rí pé Allah subhanahu wa ta'ala ó ti ní pé kí Ànábì sallallahu alaihi wasallam kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ jẹ́ iṣẹ́fáyé abẹ́ẹ̀kọ́ ó ló jẹ́ iṣẹ́fáyé oríkọ́ jẹ́ sẹ́fáyé àbẹ́ẹ̀kọ́ àríbí wá jí sẹ́fáyé ṣùgbọ́n ó wá ṣẹlẹ̀ wípé kìí ṣe gbogbo àwọn tó jíṣẹ́ fún ní ẹgbà a rí àwọn tí ó gbà a sì dáhùn tí ó sí kíni tí ó gbà àwọn tí ó gbà wọ́n kéré sáà tí ó sí kíni àti ó gbà pọ̀ àwọn tí ó gbà tó wá di wípé wàhálà tó ń bẹ lọ́dọ̀ wọn téèyàn bá gbà kìí ṣe wàhálà Ọlọ́run ò sí kíni Ọlọ́run ò ní ọgbà tó bá tọ́rọ bá ní yọ́ ọgbà yóò sí kíni wọ́n sáwí ti ẹ̀ fún wọn ibòdí wàhálà wá wà ó tó á mọ́ wọ́nà ìparun fún yàn ó sì wá àti fún wọn kíkù wọ́n sì pé ọpọ̀ parí àwọn ọ̀gbọ́ kó tàbí kọ́ mọ̀ wọ́nà kíni ọ̀nà parun ọ̀nà wàhálà ọ̀nà ìdààmú ọmọ wà fún èèyàn lọ́wọ́ àmọ́ lékún ìbànújẹ́ fẹ́ bá jẹ́ ń wà sí gẹ́gbọ́n tí ń lékún ìbànújẹ́ fàdébí wà sàsán pé àà lókí wá lélé ìbáyìí a ṣe wà sí báwọn ilé wọn sí kíni a sì fà ilé náà wọn sí kíni ó tún lọ sí ibìkan ọlọ Taif ànábì lọ sí Taif wà lè tí Mẹ́kà má tó débẹ̀ ọlọ bẹ̀rẹ̀ mi pé kó kéde tọ́lọ́ lọ ọbẹ̀ ó lè jẹ́ pàá àrábí ọgbà tààrà Mẹ́kà bákọ̀ tí wọ́n gbà bẹ́yà Taif sí gẹ́ni má tó débẹ̀ wọ́n tó lẹ òkú mọ́
wọ́n dá òkòbó sallallahu alaihi wasallam àmì fi á sí àdúà tá mọ́ sí wà lọ́mìn yashku ilayka du'afa quwwati wa qillata hilati wa hawani 'ala an-nas anta rabbul mustad'afin wa anta rabbi dé parí ọ̀rọ̀fán lọ ọlọ́wọ́ sọ wípé ìwò òjìṣà mọ́ jẹ́ kí àìgbàgbọ́ àwọn ẹni yìí mọ́ jẹ́ òkó parun bọ́ àìgbàgbọ́ wọn ó máa banújẹ́ lórí àìgbàgbọ́ wọn ó máa banújẹ́ lórí ibi tí ń ṣe ó máa banújẹ́ lórí ẹyẹ orípa àìdá tí ń ṣe nípa fún wọn gbàgbọ́ wọn ọ̀gbọ́n tó mú wá fún ọ tí ìsàlẹ̀ Qur'an wọn ọ̀gbàgbọ́ lọ ní pé mọ́jẹ̀ òsì kíni mọ́jẹ̀ òkú wàhálà bọ̀ tí kó fi àpàrà wàhálà wọn àpọ́ asafan ti ìbínú pé a ń tẹ́ǹsẹ̀ yìí ọwọ́ ń bọ̀ ní jẹ́ wí fún ọ́n tí ẹni ìwọ jíṣẹ́ tí ẹ fún wọn tó yé tó bá jẹ́ fún wọn ẹni tó bá kọ ìmọ̀nàmà yóò sì kíni yóò mọ̀nà àmọ́ wàhálà tí wọ́n ń kó àwọn mùsùlùmí tí wọ́n bá ti gbọ́lọ̀ ń gbọ́ sí torí bá ti gbàgbọ́ níbẹ̀rẹ̀ dáwà àwọn èèyàn wọ́n máa gbàgbọ́ ní kọ̀kọ̀ ní wọ́n máa sí kíni ní kọ̀kọ̀ ẹni bá ti gbà rí gbọ́ tó ti gbọ́lọ̀ bá súnmọ̀ tààlá gbọ́ ó dà bí àsálám tó lò ti di mùsùlùmí ní kí ní ọ̀pàdà sílẹ̀ wọ́n jọ mọ̀ sílọ̀ jẹ́jẹ́ tó tó wá kéde ta wọ́n sì kíni wọ́n fi àjẹ́ wọ́n lò lè sáà lórí dáwà síríyà ìpèpè kọ̀kọ̀ lẹ́kẹ́ ń bá gbàgbọ́ yọ̀rọ̀ máa gbàgbọ́ nínú kọ̀rọ̀ ní kọ̀kọ̀ ní títí Ọlọ́run fi wá fún Islam lágbára pẹ̀lú Sayyidina Umar radiyallahu ta'ala anhu nínú tàtà ti ma eléyìn túnmọ̀ sí pé Al-Qur'an àǹfààní tá ṣe ń bẹ̀ ó náà ní kí ni o Kùránì wá dùn wà nínú ẹmbá jẹ́ ni Ọlọ́run tó kọ́ máa bá ṣe Ọlọ́run lọ dáadáa jẹ́ ti ìlàyé ó jẹ́ ti ní kí ni o ó tó wá jẹ́ ìkìlọ̀ fún ògbẹ́ni tó takọ́ta ní Ọlọ́run pé wọ́n dẹwọ́n bí tí ń ṣe láì dá o ẹni tí kò ṣe lọ́hun tí ń ṣe bọ́sọ́ lọ́hun tí ń ṣe wà bàjẹ́ kó fi kéde sílẹ̀ ó fi ìwà bàjẹ́ ìsílẹ̀ pàtà o ó dojúkọ ẹ̀sìn Ọlọ́run bákan náà kó tó kìlọ̀ fáwọn tó jẹ́ wípé wọ́n wí tí ó ṣẹlẹ̀ wọ́n ń dá àdáparọ́ mọ́lọ́bà súnmọ́ tààlá wọ́n wí tó jẹ́ pé gbọ́dọ̀ tó burú jù náà wí èyún àwọn Yahudi àwọn Júù àtàrẹ́lẹ́sì kìrìsìtẹ́nì Nasara àti àwọn Kùrẹ́ṣáwá lẹ́pẹ́ gbọ́n tí ọ̀dá ní fi ń tì sí Ọlọ́hun Subhanahu wa Ta'ala ló fi jẹ́ pé a parí ọ̀rọ̀ náà sí wípé gbogbo ẹni tó wá jẹ́ wípé ó ń ṣe ìkànnì yàtọ̀ sí Islam a rọ̀ wọ́n kí wọ́n ṣe ẹ̀sìn Islam ní ẹ̀sìn àṣẹlà tọ́nà sọ wípé wọn ò dá ènìyàn kódà wọn ò tó dá àlùjànnú bí kò tí pé kí ni o àfi wọ́n lè bá sí kí ni ilẹ̀ lè yàbùdó fẹ́sì Ọlọ́run nìkan nítọ́lọ ń dáyẹ̀ fún tọ́dẹ̀ àlùjànnú fún ẹ̀sìn Ọlọ́run Subhanahu wa Ta'ala ni o ilé ní sókè ọ̀rọ̀ sí mẹ́rẹ́ bí ayẹ́ lẹ́yìn eléyìí